látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. Àkó ojúmọ́ tó túmọ̀ wà láàárọ̀ òní lẹ́ni tí ṣe ọjọ́ ajé ọjọ́ lẹ́ndì ọjọ́ 23 oṣù ìkẹta ọdún 2016 wà nínú èyí àkẹyìn káàbọ̀ sí orí kókó ní ìwé ìròyìn tí a pè ní látinú ìwé ìròyìn èyí tí ó ń dé sí ojú ìwòran yín lórí ìkànnì iléeṣẹ́ Ọ̀sọ́rọ̀ TV tó kárí ilé kárí oko bẹ́ẹ̀ bá ṣe ń rí olóríire ẹ máa bá wa láìkẹ́ ẹ máa bá wa ṣí ẹ sì máa bá wa pè káàkiri ẹ pàtàkì ẹ kò lọ fà pẹ̀lú táwọn ìwé ìròyìn wa tí wọ́n sọ lónìí ọjọ́ ọjẹ́ lẹ́ndì tí a ní ká mú wa sórí afẹ́fẹ́ ìwé ìròyìn Opinion Period tọmọ látọjú ló kọ láàárọ̀ yìí nípa bí Wàdáyìn ṣe sọ̀rọ̀ fún gbogbo àwọn ọmọ ìlú ìyẹn òǹdíje du ipò ààrẹ lórílẹ̀‐èdè Benin bí wọ́n ní Wàdáyìn gangan òun náà ni ó ti fi iṣẹ́ tí ó ṣe lórí àga ìṣàkóso ó ti fi hàn nínú ìwé ìròyìn Opinion Period láàárọ̀ yìí ó sì fọmọyọ ó gbóúnjẹ fẹ́gbẹ́ bẹ́ẹ̀ ló gbàwó bọ̀ ìwé ìròyìn Opinion Period kan náà ló sọ pé fún ètò ìdìbò tí ń bọ̀ lójú ọ̀nà àwọn press yẹn àwọn oníròyìn tó jẹ́ ti ayélujára ní àjọ hack pé sákìyèsí báyìí ó pé kí wọ́n mọ ohun tí wọ́n mọ̀ sọ lórí afẹ́fẹ́ pẹ̀lú ohun tí ó jẹmọ́ ti ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye làjọ ọ̀hún ó gbé kalẹ̀ fún wọn ní rabajigan. Opinion Period tọmọ látọjú ló kọ láàárọ̀ ètò sọ pé Gímì Tọ́pẹ́ mà ti kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú alátakò tí a pè ní ẹgbẹ́ Democrat òun ni ó ti di ntí arákùnrin sọ pé òun ò ṣe máa ò kí ọlọ́múdámú ìyá ẹ̀ pé ọ̀nà láti túbọ̀ sàmì sí ayẹyẹ ọdún àwọn obìnrin eléyìí tí ó wà níta báyìí tí ó ń lọ nínú oṣù kẹta jẹ́ nínú eléyìí náà ni àwọn ẹgbẹ́ òṣèlú ti wípé nouveau ìyẹn àwọn obìnrin bẹ̀ ni wọ́n ti parapọ̀ sàmì sí ayẹyẹ ọdún náà nílùú Kétu ìyẹn nílẹ̀ olómìnira Benin wà tí a wà nínú yìí ẹgbẹ́ ọ̀hún ni wọ́n fi àlàyé tó àwọn tí wọ́n jẹ́ obìnrin ẹgbẹ́ náà létí lórí tí ó jẹmọ́ ti ẹ̀tọ́ obìnrin lábẹ́ òfin pẹ̀lú ìdájọ́ tí ó péye fún wọn ní abẹ́ òfin Opinion Period ló kọ láàárọ̀ òní ẹjẹ ń ṣe gàyà lọ sínú ìwé ìròyìn Le Potentiel tó jáde láàárọ̀ yìí Potentiel kọ sójú ìwé ìròyìn ẹ̀ ní gàdàgbàgàdàgbà níbi tó ti kọ wípé ohun tí ó jẹmọ́ ọ̀rọ̀ ìdàgbàsókè gbáà ló jáde lẹ́nu Wàdáyìn nípa ààrọ rẹ̀ tí ó fi léde fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú nípa tí ó gbèsè lórí àga ìṣàkóso tó bá débẹ̀. Le Potentiel tí mò ń ká lọ náà ló ti sọ pé iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti sọ síta o pé ìpínlẹ̀ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni iná ó ṣe ràbàràbà látàrí iṣẹ́ ilé tí àwọn yóò gbèsè ní orí òpó iná tó múná wá sí ilé oníkúlùkù ní orílẹ̀-èdè yìí wọ́n ní iléeṣẹ́ mọ̀nàmọ́ná ló kéde ọ̀rọ̀ eléyìí síta tàbá kúrò ń bẹ lọ sínú ìwé ìròyìn mìíràn eléyìí tó wà lọ́wọ́ mi ń bí tí wọ́n pè ní Le Quotidien kọ́ gàdàgbà nípa arákùnrin Guy Dansumi Tọ́pẹ́ tọkọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú èyí tí wọ́n pe orúkọ ẹgbẹ́ òní ẹgbẹ́ LD mo lọ sínú ìwé Alágogo láàárọ̀ òní ó kọ́ gàdàgbà pé nípa ìrun yídì eléyìí tí wọ́n kí lọ́jọ́ Jímọ̀ tí ó kọjá yìí fún ọdún àwẹ̀ Kùsọ́ndà Mukaram Ajibade àti Clement Kùsàdé Adéyẹmí gbogbo wọn pátá ló dúró ti Imam Central ti ìlú Ìpòbẹ́ Alhaji Ismail Abdulgani Taiwo ìwé ìròyìn náà ó kọ nípa rẹ̀ ayẹyẹ ọdún àwọn obìnrin eléyìí tó tún tẹ̀síwájú inú ọgbà iléeṣẹ́ Lókìkí FM nínú àgbékalẹ̀ tí iléeṣẹ́ rádíò ìlú Ìpòbẹ́ tó gbé kalẹ̀ òun náà ni ìwé ìròyìn Alágogo ti kọ láàárọ̀ yìí ó wípé síà arábìnrin Ojúbẹ ló ti lórí ọ̀fẹ́ o láti bá wọn kójú gbèsè síbi ayẹyẹ náà níbi tí wọ́n ti fi àmì ẹ̀yẹ ọlọ́kọ̀ òjọ̀kan dáwọn tí ó wà ńbẹ̀ ní àràyá ǹjẹ́ nínú eléyìí tí àwọn ẹgbẹ́ Afẹ́rẹ́bẹ́ṣọlá àti ẹgbẹ́ àgbẹ̀ yẹn láti ọwọ́ màmá wa Ògúndélé Àwáwù ti láǹfààní àti kópa ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ arábìnrin Amel Akasonu ń lọ kàn sí àwọn mùsùlùmí eléyìí tí ó wà ní Fàwọ́ ìlú Ìpòbẹ́ láti bá wọn sàmì sí ayẹyẹ ọdún wọn kọ́ wọ́n rìn pẹ̀lú kábíyèsí ọba Ẹlẹ́ṣìkàmí Adégbọlá Adékíwọ́ Tẹ̀mọ́lẹ̀ ọba ìlú Ìpòbẹ́ ní ìwé ìròyìn Alágogo tó kọ nípa rẹ̀ bákan náà ló tún lọ sílùú Àjàwọ̀rẹ̀ láti ṣe lálàyé fún wa nípa gbólóhùn kan eléyìí tí ó sọ wípé Alájà Olifat ti ṣe aya Fágbóhùn tó sọ di mímọ̀ níbi ayẹyẹ ọdún ètí ṣe ọdún àwọn mùsùlùmí tí ó kọjá lásìkò tí wọ́n lọ kírun yídì eléyìí tí ó kọjá wá lọ yìí ó wà lójú ewé ìwé ìròyìn tí wọ́n kórìkọ ẹ̀ ní ìwé ìròyìn Alágogo láàárọ̀ òní nínú ìwé ìròyìn tí wọ́n kórìkọ ẹ̀ ní Lebanon Mandiju tó jáde láàárọ̀ òní ibẹ̀ ni wọ́n ti kọ gàdàgbà pé àjọ Sena mọ̀ ti kéde báyìí fún àwọn kọ̀dọ̀látọ̀ ìyẹn àwọn alákòóso ní ẹ̀ka fẹ́tò ìdìbò eléyìí tí ń bọ̀ lójú ọ̀nà yìí ǹjẹ́ àjọ elétò ìdìbò náà sọ pé fẹ́tò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún tá a wà nínú èyí ló fa sábàbí ìpè ọ̀hún tí wọ́n náà pé àwọn tí wọ́n jẹ́ kọ́ńtà láti fún wọn ní
ìmọ̀ tí ó péye pẹ̀lú àwọn iṣẹ́ tí wọ́n gbèsè ní kété ìgbà tí iṣẹ́ òun bá bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní orílẹ̀-èdè tá a wà yìí. Àjàṣe News ló kọ eléyìí wípé aṣojú ilẹ̀ Benin lórílẹ̀-èdè Gabon mọ̀ ti sọ̀rọ̀ síta o. Dr. Yusufu Maroya ṣe lálàyé pé ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ òun náà ni ẹni tí wọ́n yàn láti lọ fún ipò ààrẹ lórílẹ̀-èdè yìí o fún ipò ààrẹ fáwọn tí ó ṣe ti ẹgbẹ́ òṣèlú tó ń ti ìjọba lẹ́yìn. Nínú àlàyé ọ̀rọ̀ tí ó sọ dímọ̀ pé ọdún 2016 sí ọdún 2023 ó ní ẹni tí ó ṣe bẹ̀ tí ó sì jẹ́ kí orílẹ̀-èdè yìí túbọ̀ gbéra síwájú sí òun náà ni Rọ̀mí Àwàdáyìn. Arákùnrin ọ̀hún ló sọ eléyìí di mímọ̀ nínú ìwé ìròyìn náà tí ó jáde láàárọ̀ òní. Èyí ló kí ìròyìn èyí tí ó ń dé sí ojú ìwòran yín lásìkò tí a wà yìí. Àwọn kókó oníwèrò ìtarí mú wá lákòókò yìí ọpẹ́ yàbàǹdẹ̀ lọ́wọ́ Abudu Ọ̀làníjà Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi o. Ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ sì ń gbádùn wa. Ire kàǹkà kó máa jẹ́ tiwa ẹni ọjọ́ ajé òní á sàn wá sówó á sàn wá sọmọ á sàn wá sáìkú baálé ọ̀rọ̀ ire o. Ọ̀sánlọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.